Mo ti fún yín lówó bí mo fún yín ní 20,000 50,000 mo ti fún yín ní lówó báyìí. Ọdún kan kọ́ yìí tọ́ oko owó náà dé àṣínú pépà báyìí. Owó ńlá lẹ́yìn ò máa jẹ́. Kò ní dáa fún ọ fún tọ́wé. Kò wá yẹ kẹ́ ẹ bínú kò tí ì tó nǹkan àbínú. Nígbà mo kó jáde ni mo rí i pé owó rádaràda ni. Kí ló ṣẹlẹ̀? Ẹ bá fẹ́ sọ fún mi àbẹ́ ọ̀bẹ mi tí mo rí pé gbogbo owó tí dábà ń gbà ẹ bá mi mọ̀ pé ẹ̀yìn ló ń kó fún. Ṣé wèrè ń bí ọ́ ń tọ́ fi ń ṣe ni? Lórí ibú yọ̀ bí ọ́ wèrè ó bèrè ilé lọ́ fi ń kọ́ fún mi tó ọ̀bà mọ̀. Kírẹ́tẹ̀ ń sọ̀rọ̀ báyìí náà àgbàlagbà níyìn. Ṣùgbọ́n sá màá rà lé fún yín. Ọmọ tó ṣe pé bí wọ́n bá ní kọ́ ra síkìn yóò fi síkìn lẹ̀ yóò wà á rà wèrè ọtí ẹ̀ lè ká lẹ́nu torí bọ́ bá rà ọ̀tán bọ́ bá jẹ́ ọ̀rọ̀ lè ha léyìn níbi tí ọ̀tá yín ẹ̀ ń bá sì jẹran tí ọ̀tá yín kò lè mọ iye ẹran tó jẹ. Ṣùgbọ́n gbogbo ọ̀tá wa ń sọ yìí gan kò ká wọn. Ọ̀pá rẹ̀ kò lè ká a la ọmọ olóòró lòun náà òun náà ó tún tiẹ̀ fọ̀ join together ẹ̀ tún bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin ni bàbá wọn. Bàbá o mo gbà tọ́ ni. Kílẹ̀tẹ̀ fi sọ báyìí náà sá àkíyèsí mo wo nǹkan tẹ̀ ń sọ kílẹ̀tẹ̀ mọ nǹkan tẹ̀ ń fa ayọ̀ náà. Bó bá sọ pé ọmọ ọlọ́pàá lọ́gọ́. Àwọn ẹ̀kẹ́ tẹ̀lé báyàwó sọ̀rọ̀ wípé kó tiẹ̀ mọ́ bínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ o kó forí jìyìn sọ́bà ẹ̀kẹ́ bá wọn sọ̀rọ̀. Mọ̀bọ̀n tó lé wọn jọ fún láyé o níbi ìwé ọba wáyé o. Ìlérí rí ọmọ náà ti ń déhùn. Kìtì àjòkó. Kọ́ fẹ́ lépo olóró fẹ́ lépo láyé. Ọ̀rọ̀ pèsè jẹ́. Okay, I know say when I enjoy that video, not just laugh, they go now. Okay, press that red button, the subscribe button to subscribe to our channel, and press the bell, the notification button, so that anytime when we go do new video, you're gonna be the first to get it. I don't know if you understand.